ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Àjọ INEC àti DSS bẹ̀rẹ̀ ìwádìí lẹ́yìn tí àlàyé nípa olùdìbò lu síta lórí ayélujára. Àjọ tó ń rí sí ètò ìdìbò ní Nàìjíríà, INEC, ti sọ pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí bí àlàyé nípa olùdìbò kan ṣe lu síta láti ojú òpó ayélujára ọ̀hún. Nínú àtẹ̀jáde kan lọ́jọ́ Ìṣẹ́gun, INEC sọ pé àwọn gbé ìgbésẹ̀ yìí lẹ́yìn tí ìròyìn nípa olóṣèlú kan tó tún jẹ́ gbajúgbajà òṣèré tíátà Emeka Ike lu síta lójú òpó continuous voter registration àjọ náà. Ṣáájú ni Emeka Ike ti kọ́kọ́ dúnkòokò pé òun yóò pe Lérè Ọláyínká tó jẹ́ agbẹnusọ mínísítà fún ìlú Àbújá Nyesom Wike lẹ́jọ́ lẹ́yìn tí àlàyé nípa ọ̀hún lu jáde lórí ẹ̀rọ INEC, èyí tí Ọláyínká fi sójú òpó X rẹ̀. Òṣèré tíátà náà ló díje fún ipò ilé ìgbìmọ̀ aṣojúṣòfin fún ẹkùn AMAC lábẹ́ àsíá ẹgbẹ́ NDC. Ọ̀rọ̀ kan Lérè Ọláyínká lẹ́yìn tó gbé ohun tó jọ àlàyé nípa Ike síta lójú òpó X rẹ̀, èyí tí ìgbàgbọ́ wà pé ó mú lójú òpó ayélujára INEC, bó tilẹ̀ jẹ́ pé kò yẹ kó ní àǹfààní láti rí àlàyé ọ̀hún. Lójú òpó X Ọláyínká tó fi àlàyé náà sí ni àlàyé nípa nọ́mbà ìforúkọsílẹ̀ Ike wà, tó fi mọ́ àwọn àlàyé míì bíi nọ́mbà ìdánimọ̀ ìdìbò rẹ̀, àwòrán rẹ̀, orúkọ àti ọjọ́ tó fi orúkọ sílẹ̀, èyí tó ṣàfihàn pé ojú òpó ayélujára INEC ló ti rí àlàyé ọ̀hún. INEC àti DSS ti wá bẹ̀rẹ̀ ìwádìí báyìí o. Nínú àtẹ̀jáde tí ẹni tó ṣojú INEC Mohammed Haruna fi síta, ó sọ pé INEC kò fi ọ̀rọ̀ náà ṣeré rárá. INEC sọ pé ní ìtẹ̀síwájú ìforúkọsílẹ̀ àwọn olùdìbò, wọ́n fún àwọn tó ń ṣiṣẹ́ ìforúkọsílẹ̀ náà láǹfààní láti rí àwọn ìròyìn kan nípa àwọn tí wọ́n fi orúkọ wọn sílẹ̀, àmọ́ àwọn òṣìṣẹ́ náà kò ní àǹfààní sí àlàyé mọ́ lẹ́yìn tí ètò ìforúkọsílẹ̀ ọ̀hún bá ti parí. Wọ́n ní ìwádìí yàjóyàjó tí wọ́n ṣe ti fún wọn láǹfààní láti mọ ẹni tó wo ojú òpó náà láti mú ìròyìn nípa Emeka Ike tó lu síta. INEC tẹ̀síwájú pé gẹ́gẹ́ bó ṣe yẹ, a ti fi ọ̀rọ̀ wá àwọn òṣìṣẹ́ wa tí ọ̀rọ̀ kàn lẹ́nu wò, bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹ̀ka tí ọ̀rọ̀ kàn fọwọ́sowọ́pọ̀ lórí ìwádìí tí à ń ṣe. Nínú àlàyé rẹ̀, àjọ INEC ní àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS náà ti bẹ̀rẹ̀ ìwádìí tiẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n sì ti ṣèlérí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú DSS lórí ìwádìí wọn tó ń ṣe. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká, kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde o. Bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ní gbogbo ẹ̀ gbogbo aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.